Ẹ kú dédé àsìkò yìí, ìròyìn agbègbè ló ń dé sí etí ìgbọ̀yín. Gbénga Olóyèdé ni oníròyìn, ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́. Gómìnà ìpínlẹ̀ Rivers Ọ̀gbẹ́ni Fúnbárà borí ẹjọ́ jáwé olúborí bí ètò ìlànà ilé ẹjọ́ ṣe tako ẹjọ́ adájọ́ tí Wike tari sílé ẹjọ́. Adájọ́ Kio lónìí tẹnumọ́ wípé ètò ìlànà òfin tó wà fún ètò ìṣèjọba tàwọn alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Rivers ló jẹ́ ọ̀kan gbòógì tó wà nínú ìlànà ìwé òfin tìjọba ìpínlẹ̀ Rivers fún ti ọdún 2018, èyí tó ṣe àfihàn ìṣèjọba ọlọ́dún mẹ́ta. Ẹ̀wẹ̀, tí a kò bá gbàgbé, ètò ìlànà ilé ẹjọ́ náà tó tako ìpèníjà fún alága ìjọba ìbílẹ̀ láti sún ìparí ètò ṣíṣe wọn ní ilé ẹjọ́ fìdí rẹ̀ múlẹ̀ lónìí ní ìlú Rivers. Àwọn ènìyàn 137 ní ọwọ́ àwọn ẹ̀ṣọ́ adámọ̀lẹ́kùn tìjọba ìpínlẹ̀ Èkó bà lónìí látàrí àìṣàmúlò gbígba orí afárá ẹlẹ́sẹ̀ tí wọ́n gbé kalẹ̀ sọ́dá ojú pópónà. Àwọn adámọ̀lẹ́kùn ìṣèmọ́tótó agbègbè náà ni wọ́n rà lé iṣẹ́ ṣíṣe wọn ní ọjọ́ Ajé Monday ọ̀sẹ̀ tí a wà yìí, tí ọwọ́ wọn sì bà àwọn ènìyàn 137 látàrí wípé wọ́n ṣe orí kunkun sọ́dá ojú pópónà márosẹ̀ ní àwọn agbègbè tí ìjọba ìpínlẹ̀ Èkó fòfin dè. Kọmíṣánná fún ètò àyíká àti agbègbè Ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Wahab ló túbọ̀ sọ di mímọ̀ lórí akitiyan àti ìlàkàkà ìṣèjọba ìpínlẹ̀ Èkó nípa fífi ọwọ́ ṣìnkú òfin mú ẹnikẹ́ni tí kò tẹ̀lé ìlànà gbígba orí afárá ẹlẹ́sẹ̀. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ adámọ̀lẹ́kùn náà bá ènìyàn 26 ní agbègbè Òṣòdì. Bákan náà ní òwúrọ̀ kùtù òde òní, ọwọ́ àwọn adámọ̀lẹ́kùn ọ̀hún tún bá àwọn obìnrin 3 àti àwọn ọ̀dọ́langba 23 ní agbègbè Òṣòdì lónìí ọjọ́ Ìṣẹ́gun. Kọmíṣánná ètò agbègbè ìlú Ọ̀gbẹ́ni Wahab Tòkunbọ̀ wá túbọ̀ lo àsìkò yìí ṣe kìlọ̀kìlọ̀ na ìka tọ́tọ́ sókè, sọ wípé àwọn àjọ àwọn yóò túbọ̀ máa tẹ̀síwájú fífi ọwọ́ ṣìnkú òfin mú ẹnikẹ́ni tí ó bá tẹ̀síwájú títa ìpá sí òfin ìṣèjọba ìpínlẹ̀ Èkó nípa sísọdá ojú pópónà ní àwọn agbègbè tí wọ́n fi òfin dè káàkiri ìpínlẹ̀ Èkó. Ìdélálejò amúgbálẹ́gbẹ̀ẹ́ gíwá ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà Ọlátóyè Dúróṣinmi, èyí tí kọmíṣánná àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Ọ̀gbẹ́ni Adégòkè Fáyọ̀adé tẹ́wọ́ gba àlejò amúgbálẹ́gbẹ̀ẹ́ gíwá ọlọ́pàá náà sí olú iléeṣẹ́ ẹkùn tàwọn ọlọ́pàá tó wà ní agbègbè Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. Ní kọmíṣánná àwọn ọlọ́pàá ìlú Èkó ti dúpẹ́ púpọ̀ gidigidi lọ́wọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ gíwá ọlọ́pàá Ọ̀gbẹ́ni Ọlátóyè Dúróṣinmi fún ìdélálejò rẹ̀ sí ẹkùn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó, èyí tí ó sọ wípé ìdélálejò náà jẹ́ ọ̀kan gbòógì ṣíṣe àfihàn aṣíwájú tó tó gbangba sùn lọ́yẹ́, pàápàá jùlọ tí ìdélálejò náà ṣe àfihàn ìfọwọ́sowọ́pọ̀ láti túbọ̀ fa okùn ètò ààbò lé gbọ̀ngbọ̀n láyìíká àti agbègbè ìlú. Bẹ́ẹ̀ ni kọmíṣánná àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ní àsìkò tó ń fi ìdùnnú ọkàn hàn sọ méní méjì ẹ̀tàǹtàgbà ọdún púpọ̀ sẹ́yìn tí wọ́n ti ṣe ìdásílẹ̀ ẹkùn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó, ìyẹn ní ọdún 1967 pẹ̀lú ìdásílẹ̀ ẹkùn ọlọ́pàá 4 àti àgbékalẹ̀ 22 àgọ́ àwọn ọlọ́pàá káàkiri ìpínlẹ̀ Èkó láti mójútó ètò àlàáfíà àti ààbò àwọn ènìyàn ìlú tí wọ́n tó ní mílíọ̀nù 2, èyí tí àwọn ẹkùn àti àgọ́ tàwọn ọlọ́pàá náà ti gbèrú sí láti mójútó ètò ààbò àwọn ènìyàn ìlú jákèjádò ìpínlẹ̀ Èkó. Ó ní bí ó tilẹ̀ jẹ́ pé ẹkùn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú ti ìpínlẹ̀ Ògùn, Ọ̀yọ́ àti Oǹdó títí lọ dé ẹnu ibodè àgbàwọlé sí ìlú Benin Republic, nípa rírí wípé gbogbo àwọn ìwà ọ̀daràn di ohun àfẹ́yìn tí egun aláré ń fi ṣọ. Kọmíṣánná àwọn ọlọ́pàá náà tó fẹnubà méní méjì àwọn ọkọ̀ tí ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti gbà látàrí wípé wọ́n gba ọ̀nà ti ọkọ̀ ìgbàlódé BRT àti onírúurú àwọn ìwà ọ̀daràn tí àjọ ẹkùn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó dojú ogun kọ. Dúpẹ́ púpọ̀ lọ́wọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ gíwá ọlọ́pàá náà fún ìdílálejò iṣẹ́ ṣíṣe rẹ̀, èyí tí kò jẹ́ kí aṣọ bọ́ léjìká ẹkùn ọlọ́pàá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà.
Nàìjíríà. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá fẹ̀yìntì káàkiri ẹkùn kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà ti parapọ̀ ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn ọkàn wọn níwájú gbangba wálíà ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ orílẹ̀‐èdè yìí látàrí àìsan owó ìfẹ̀yìntì wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọlọ́pàá. Bẹ́ẹ̀ ni àwọn òṣìṣẹ́ ọlọ́pàá fẹ̀yìntì tí wọ́n jẹ́ aṣojú káàkiri àwọn ẹkùn lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n tú jáde bí bàbá èṣùá pẹ̀lú pátákó ìfẹ̀hónúhàn wọn lọ́wọ́ níwájú ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ orílẹ̀‐èdè yìí tó wà ní ìlú Àbújá. Bẹ́ẹ̀ ni àwọn òṣìṣẹ́ ọlọ́pàá fẹ̀yìntì ọ̀hún ni wọ́n ké gbàjarè lórí àìsan owó fẹ̀yìntì wọn fún ọ̀pọ̀ oṣù sẹ́yìn, èyí tó ti fa ọ̀pọ̀ ìrora fún gbogbo fẹ̀yìntì ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá fẹ̀yìntì náà ni wọ́n wá fi àsìkò náà ké pe ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu sọ fún ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè yìí láti yọ wọ́n kúrò nínú àwọn òṣìṣẹ́ tí orúkọ wọn wà nínú ètò ìlànà owó sísan tàwọn ọlọ́pàá fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Bákan náà, ṣé Yorùbá bọ̀ wọ́n ní bàbá ọmọ ní gbọmọ, erùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà. Èyí ló mú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ náà láti kọ lẹ́tà sọ wípé gba ẹ̀mí wa là kúrò nínú ìṣòro kàbìtì tó ń dojúkọ wọ́n sí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà Godswill Akpabio láti tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá mójútó ìṣòro náà ní kíákíá. Alága tàwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pàá fẹ̀yìntì níbi ètò ìwọ́de tí kò mú wàhálà dání ọ̀hún, ọ̀gbẹ́ni Christopher Effiong, sọ wípé púpọ̀ nínú àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pàá fẹ̀yìntì ni wọ́n ti wà nínú àìsàn tó lágbára, èyí tí púpọ̀ nínú wọn ti kàgbákò ẹ̀jẹ̀ ríru sókè ní gbogbo ìgbà. Tọ́ kò sọ́jọ́ ta sùn ta jí tí ò rẹni, ọpẹ́ lọ́wọ́ máa dún ànídáràn. Tó bá di dédé àsìkò yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ pàdé wa. Ó dàárọ̀.